ẹ tún kú kàlẹ̀ lẹ́ẹ̀dẹ̀ yìí o, ẹ kú múra òpin àwẹ̀, ẹ̀mí ìwọ ò gbàjá, àmì lágbára Èdùmàrè. Ètò yín, ètò wa ni láti inú àwọn ìwé ìròyìn Ijo Aguda Ile Yoruba tó ń jáde lọ́sọ̀ọ̀sẹ̀ ló tún gorí afẹ́fẹ́. Abala ìgbóhùnsáfẹ́fẹ́ ti First TV náà láti mú wá fún yín. Òní ni ọjọ́ kẹfà oṣù Igbe ẹgbẹ̀rún ọdún 2025 lẹ́yìn ikú Olúwa wa 6th of April 2025. Àlùfáà Paul Àṣàwálé lóníròyìn yín. Ṣáájú ẹ gbọ́ kókó àwọn inú ìwé ìròyìn náà. Ìfà tí mo dá láàárọ̀ yìí ọ̀yẹ̀kú ló kọ́kọ́ yọ sí mi. Ìyẹn ni wípé 20 ọdún lónìí, 200 ọdún lónìí, 1000 ọdún lónìí, gbọ̀ngbọ̀n tòkè fẹ́mi àtẹ̀yìn olùgbọ́ mi lágbára Olódùmarè nígbà tí kìí sóògùn. Èyí ló dífá fún ìròyìn tó yọ gúlẹ́ lójú ìwé kìíní The Catholic Herald, níbi tí bíṣọ̀bù Adéwálé Martins ti sọ pé ìgbé ayé onígbàgbọ́ tí kò yẹ ni bíṣọ̀bù Ayọ̀ Maria gbé láyé kó tó jáde o. Ìṣèjọba Tinubu burú ju ti afipámúni lọ o. Délé Momodu ló sọ bẹ́ẹ̀ lójú ìwé keje ti The Catholic Herald tọ̀sẹ̀ yìí. Ẹ jẹ́ ká tọlọ́run lọ kó wá dá sí àwọn ìpèníjà wa gbogbo lórílẹ̀‐èdè yìí. Bíṣọ̀bù Ọdẹ́tóyìnbó ló pàrọwà bẹ́ẹ̀ fún àwọn ọmọ Nàìjíríà. Pápá mímọ́ gba lẹ́tà àdúrà láti ọwọ́ àwọn tó wà ní àhámọ́ àtúnwàṣe. Ojú ìwé keje ti TDA Rock ló wà lẹ́kùnrẹ́rẹ́. Ríran bíṣọ̀bù lọ́wọ́ lórí àwọn aláìní, àjùmọ̀ṣe gbogbo ọmọ ìjọ ni o. Fada Ọ̀para ló sọ bẹ́ẹ̀. Ojú ìwé kìíní ti The Catholic Weekly Independent ló wà lẹ́kùnrẹ́rẹ́. Àlùfáà Anthony Akíwọ́wọ́ padà sọ́dọ̀ ẹlẹ́dàá rẹ̀. Ojú ìwé kẹjọ Independent ló wà. Ojoojúmọ́ ló yẹ ká máa sọdún àwọn ìyá o. Àlùfáà Balógun ló gbà àwọn obìnrin níyànjú bẹ́ẹ̀. Ojú ìwé 12 ti Catholic Weekly Independent ló wà lẹ́kùnrẹ́rẹ́. Ní báyìí ẹ̀kúnrẹ́rẹ́ àwọn ìròyìn náà nìyí, ẹ máa bá wa ká lọ. Ìfà ọ̀yẹ̀kú àárọ̀ yìí ló jáde nínú ìròyìn ìsìnkú bíṣọ̀bù Ayọ̀ Maria, níbi tí bíṣọ̀bù àgbà fún ẹkùn Èkó Most Reverend Dr. Martins Adéwálé ti ń sọ pé ìgbé ayé onígbàgbọ́ tí kò yẹsẹ̀ ni bàbá bíṣọ̀bù Ayọ̀ Maria Tóyèbí tó papòdà gbé o. Nínú ìwàásù ìsìn ìdágbére fún bàbá ni bíṣọ̀bù Adéwálé Martins ti sọ bẹ́ẹ̀. Ọ̀pọ̀ àwọn àlùfáà, àwọn olùfọkànsìn àti àwọn ọmọ ìjọ ló péjọ lọ́jọ́ kẹjọ oṣù tó kọjá ní St. Joseph Cathedral Ìlọrin nípínlẹ̀ Kwara láti kí bàbá pé ó dìgbà kan náà. Bíṣọ̀bù Adéwálé Martins ṣàpèjúwe bàbá Ayọ̀ Maria gẹ́gẹ́ bí aṣíwájú tó ru àjàgà iṣẹ́ àlùfáà pọ̀ mọ́ ayé ìfaraẹnijìn pẹ̀lú àjàgà ojúṣe bíṣọ̀bù papọ̀ lẹ́ẹ̀kan ṣoṣo. Ó ní kò ṣòro láti mọ̀ pé Jésù nìkan ni bíṣọ̀bù Ìlọrin tó ti fẹ̀yìntì kíkú tó dé yìí sìn fún gbogbo 100 ọdún, ìyẹn ní 80 years tó gbé 100 ọdún, ìyẹn ní 80 years tó gbé láyé. Ìròyìn wàásù yìí wà ní ojú ìwé kìíní ti The Catholic Herald. Ìṣèjọba Tinubu burú ju ti àwọn afipámúni lọ o. Olóyè Délé Momodu, èèkàn nínú ẹgbẹ́ òṣèlú ti PDP, ló fi gbé yìí bọnu nígbà tí ó ń dá sí ètò kan lórí ẹ̀rọ móhùnmáwòrán ti Channel, ìyẹn ní Morning Brief. Ìpàkíyèsí yìí ló sọ pé òun ṣe nítorí ọ̀nà tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu fi kéde ìjọba pàjáwìrì ní ìpínlẹ̀ Rivers tó sì yọ gómìnà Siminalayi Fubara, igbákejì rẹ̀ Ngozi Odu àti àwọn ọmọ ilé ìgbìmọ̀ asòfin wọn nípò fún odidi oṣù 6 gbáko. Ìgbésẹ̀ yìí ló tako ìlànà ìjọba ara wa. Ó ní ohun ìyàlẹ́nu ni pé ààrẹ Tinubu ní tún bomi pa iná ìdàgbàsókè ìjọba ara wa tí àwọn jọ jà fún. Ó wá rọ ààrẹ láti tún okùn ìjọba ara wa tí ààrẹ ìjẹta, ìyẹn ní Goodluck Jonathan, ti so dandan sílẹ̀ tẹ́lẹ̀ o. Tinubu's government worse than dictatorship. Délé Momodu.
ẹ jẹ́ ká tọlọ́run lọ kó bá wa dá sí àwọn ìpèníjà wa gbogbo lórílẹ̀‐èdè yìí. Nínú ìwàásù rẹ̀ lọ́jọ́ tó gbọ́wọ́lé àwọn mẹ́tàléláàádọ́rùn-ún ìyún ní 93 lórí fún ẹ̀mí mímọ́ ni bíṣọ̀bù Ọdẹ́tòyìnbó ti pàrọwà bẹ́ẹ̀. Ayẹyẹ yìí ló wáyé ní St. Michael Catholic Church Ìjọ̀fín. Most Reverend Dr. Peter Olúkáyọ̀dé Ọdẹ́tòyìnbó rọ àwọn tó ṣẹ̀ṣẹ̀ gba ẹ̀bùn ẹ̀mí mímọ́ yìí láti gbé ìgbé ayé àwọn ẹ̀bùn tí wọ́n gbà o. Ó ní nípasẹ̀ sákrámẹ́ǹtì ẹ̀mí mímọ́ yìí wọ́n ti gba gbogbo ẹ̀bùn tó yẹ láti lè kojú gbogbo ìpèníjà àti ìṣòro tí wọn ìbá pàdé láyé wọn. See God's intervention for Nigeria's challenges. See God's intervention for Nigeria's challenges. Bishop Ọdẹ́tòyìnbó. Pápá mímọ́ gba lẹ́tà àdúrà láti ọwọ́ àwọn tó wà láhàámọ́ àtúnwàṣe. Pápá mímọ́ Francis tẹ́wọ́ gba lẹ́tà yìí lẹ́yìn ìgbà tí ìdùbúlẹ̀ àìsàn rẹ̀ kò jẹ́ kó lè ṣèpàdé tó ti fètò sí tẹ́lẹ̀ láti ṣe pẹ̀lú àwọn tó wà láhàámọ́ ní San Vittore Prison ní Cinecittà Studios nílùú Róòmù. Àwọn tó wà láhàámọ́ ní ìròyìn sọ pé wọ́n jẹ́ àwọn tó jẹ̀bi àṣìlò àwọn oògùn olóró àti ọtí àmupara. Wọ́n wá kọ lẹ́tà sí pápá mímọ́ pé kí ó má ṣe bọkàn jẹ́ nítorí àìlè bá àwọn ṣèpàdé mọ́, ṣùgbọ́n kó kọjú mọ́ ìtọ́jú ara rẹ̀ àti pé àwọn ń gbàdúrà fún ìtètè padà bọ̀ sípò rẹ̀. Pope Francis receives prisoners' prayers for recovery while hospitalized in Rome. Pope Francis receives prisoners' prayers for recovery while hospitalized in Rome. Ríran bíṣọ̀bù lọ́wọ́ lórí àwọn aláìní àjùmọ̀ṣe gbogbo ọmọ ìjọ ni o. Fada Ọ̀para ló sọ bẹ́ẹ̀ lẹ́yìn tí igun ìjọ ti Mọ́kọ́lá ti bẹ́jọ́ lórí nínú ìrànlọ́wọ́ ìfitọrẹ fún bíṣọ̀bù fún àwọn aláìní ìyún ní Cathedraticum ní ọjọ́ ajé tó kọjá. Igun Òkè Ọ̀fà ìyún ní Òkè Ọ̀fà Dínẹ̀rì náà ló wá nasẹ̀ gba ìjọ náà ní ọjọ́ Àlàmísì tó tẹ̀lé lọ́jọ́ 17 oṣù tó kọjá kan náà ní St. Ignatius of Loyola Catholic Church. Vicar General Very Reverend Father Gregory Oyelami ló sojú bíṣọ̀bù Abégúnrin níbi ayẹyẹ náà. Oníwàásù ọjọ́ náà Reverend Father Nabot Ọ̀para CSSR ṣàlàyé pé bí gbogbo ọmọ ìjọ ṣe túgbà olórí olùṣọ́ àgùntàn yìí fi ìṣọ̀kan ìjọ nínú Kristi hàn ni. Ìdí sì nìyí tí gbogbo ọmọ ìjọ ṣe gbọ́dọ̀ lọ́wọ́ sí i. Alákòóso igun náà Most Reverend Monsignor Kẹ́hìndé Ìdòwú wá dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn onídídùn ọlọ́rẹ ọjọ́ náà. Cathedraticum, all faithfuls must participate. Cathedraticum, all faithfuls must participate. Father Ọ̀para. Ojoojúmọ́ ló yẹ ká máa sọdún ìyá o. Àlùfáà Balógun ló gba àwọn obìnrin níyànjú bẹ́ẹ̀ nígbà tí àlùfáà Balógun rí bí àwọn ẹgbẹ́ obìnrin ìjọ rẹ̀ St. Anne Ògbèrè ṣe wọṣọ wọn tí wọ́n ró dẹ́dẹ́ tójú wọn sì gúnrégé lọ́jọ́ àkànṣe àwọn ìyá lágbàáyé. Ìgbẹ́ náà ló ti pàrọwà yìí. Àlùfáà Stephen Balógun tó tún jẹ́ alákòóso gbogbo àwọn onígbàgbọ́ pátápátá unican ní ìjọba ìbílẹ̀ Ọ̀nà Àrà sọ fún wọn pé bí àwọn obìnrin bá kọ̀ láti fọn fèrè wọn kò sẹ́ni tí yóò fọn fún wọn o. Wọ́n ní láti ṣàpọ́nlé ara wọn káwọn ènìyàn náà lè bá ṣàpọ́nlé wọn. Ó tún ní kí wọ́n máa lẹ́nu ọpẹ́ nígbà gbogbo kí wọ́n lè máa ní àlékún oore. Ó kí wọn kú oríire ọjọ́ ìyá lágbàáyé. Ó sì gbàdúrà pé kí Ọlọ́run fún wọn ní àlàáfíà àti ẹ̀mí gígùn láti jíṣẹ́ àágùn wọn. Every day should be Mother's Day. Father Balógun. Àlùfáà akíwọ́wọ́ padà sọ́dọ̀ ẹlẹ́dàá rẹ̀. Atọ́kùn ìwé ìròyìn Catholic Weekly Independent nígbà kan rí títún ṣe olùdarí ètò ìròyìn fún ẹkùn ńlá Ìjọ Àgùdà Ìbàdàn títí di ọjọ́ ikú rẹ̀ ní ìròyìn ọ̀sẹ̀ yìí gbé ní ojú ìwé bíi 3 ọ̀tọ̀ọ̀tọ̀ pé ó ti padà sí ọ̀dọ̀ ẹlẹ́dàá rẹ̀ o. Èyí níròyìn tó ṣẹlẹ̀ gẹ́gẹ́ bí ìròyìn ti sọ. Èyí ṣẹlẹ̀ ní ọjọ́ 29
oṣù kẹta ọdún tí a wà yìí, ìyún ní 29th of March 2025. ìròyìn yìí ní àlùfáà akọni oníròyìn yìí ti fi ìpàdé àwọn oníròyìn ẹkùn Ìbàdàn sí 30 oṣù kẹta tẹ́lẹ̀ kó tó wá sún sí ọjọ́ 13 oṣù kẹrin, láìmọ̀ pé òun yóò jẹ́ ìpè Olódùmarè lọ́jọ́ Jímọ̀. Gbogbo ènìyàn tó mọ̀ ọ́n ló ń pé nǹkan ṣe tí oníkálukú sì ń fọn rere rẹ̀. Ṣé ènìyàn kò kúkú sunwọ̀n láàyè, ọjọ́ abákúbà yìí làádèrè. Reverend Father Anthony Akiwowo returns to his creator. Ó di gbére, àsùntọ̀nà lẹ́kún oge, ó di gbére, àsùntọ̀nà lẹ́kún oge. Kásọ̀kì ọdẹ náà rí òwú àràmọ̀ jèlè. Bíbélì ọdẹ náà rí òwú àràmọ̀ jèlè. Ẹ̀rọ ayàwòrán ọdẹ náà rí òwú àràmọ̀ jèlè. Iná orí ọdẹ náà rí òwú àràmọ̀ jèlè. Ẹ̀rọ gbohùngbohùn ọdẹ náà rí òwú àràmọ̀ jèlè. Bàtà ọdẹ náà rí òwú àràmọ̀ jèlè. Kálámù ọdẹ náà rí òwú àràmọ̀ jèlè. Bolódì gbére, àsùntọ̀nà lẹ́kún oge, ó di gbére. Àsùntọ̀nà lẹ́kún oge, ó di gbére. Àsùntọ̀nà lẹ́kún oge. A kò tún ní rí jù báyìí lọ lọ́sẹ̀ yìí ná, títí ọ̀sẹ̀ tí ń bọ̀. Ire o.